Africa Content TV. Ìjọba ń pè ẹ́ ẹ̀yin ló máa ń bí ṣúgà lójú aṣẹ́wó máa jẹ. Dákú kárẹ́ ní pẹ́. Ẹ̀tọ́ ẹ̀ka fà yìí. Ọ̀rọ̀ yìí fẹ́ ká yé gbọ́. Báyà. Kíkí ká yé gbọ́ ni. Yóò ti mọ wá báyìí ní oṣù lówó. Àwọn bọ́lá mi ò wọ́n là sọ gbogbo. Bẹ́ẹ̀ni wàllá. Iná sọ comment section bẹ́ẹ̀ni. Ìtúbà wẹnu ẹlẹ́nu kó lè sọ. Ní àbáyé náà ń gbá ẹ̀wẹ̀ lọ́wọ́ ní ìtúbà ẹlẹ́nu kó fẹ́ nu sọ subhana rabbika. Allahumma amin. Allahumma amin sego. Allahumma amin. Ọmọ ya fọ́tò bí tùwárí rẹ̀. Allahumma amin. Ọmọ oníwọlé Bàbá kọ̀ọ̀sẹ́gbò. Allahumma amin. Ikú aya oníwọlé kọ̀ọ̀sẹ́gbò. Allahumma amin. Ikú ìjọ oníwọlé kọ̀ọ̀sẹ́gbò. Sego Allahumma amin. Àìrẹ̀ àti Mùsílíù ò ní dàrú o. Allahumma amin. Àìrẹ̀ pẹ̀lú olú ọmọ ò ní dàrú. Allahumma amin. Àti bàbá mi Ṣéhù ọlọ́tọ̀rí tí. Allahumma amin. Àtàtàyé ṣe bàbá wa. Allahumma amin. Gbogbo tọ́lọ̀ ṣe fún yín kò ní bàjẹ́ ṣẹ́kù. Àmín. Ọlọ́run mú lálùkùránì ìtí ó mú yín ayàwó máa lọ́wọ́ pé mo ti já wèrè. Ọlọ́run jó ṣe bẹ́ẹ̀ fún wa. Àmín. Nítorí òun ya wèrè. Àmín. Ìyá lójú ayé. Àmín. Ó ti jáde wọn ló tó oṣù Ó mẹ́fà. tó oṣù mẹ́fà. Ló wá dé wọn ló ti rọ lápá. Ó ti rẹ̀ lápá. Àwa ń bẹ̀lú wa sátìrámà ní. Sátìrámà ní. Àwa ń bẹ̀lú wa fún tàfà ṣẹ́gun. Tàfà ṣẹ́gun. Àwa ò fẹ́ máa ṣe eré fún ẹ. Ó ti jáde wọn ló tó oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ni. Kí ló wá dé wọn ló ti rọ̀ lápá. Àwa bẹ̀lú wa fún tàfà ṣẹ́gun. Àwa ò fẹ́ máa ṣe irú ẹ̀fẹ̀ yìí. Ọlọ́run wọlé abẹ́ àti sọ lẹ́nu wa bá a ṣe sọmọ yìí ó jù bẹ́ẹ̀ lọ. Àwa ń lọ lórí báyìí ni. Wọ́n ìlà á máa tẹ̀ lọ sí inú. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn.